yìí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Jígí Alára, ìkànnì 24 tó fi ìkàlẹ̀ sí ìlú Ìbàdàn ìpínlẹ̀ Ọ̀yọ́, ilé tí a ti ń sọ ọ̀rọ̀ bí àkọ́lé ìtàn tó jẹ́ wípé pẹ̀lú ìmísí Odùduwà ní gbogbo ọ̀rọ̀ tó ń jáde láti ẹnu wa. Ẹ̀yin olùgbọ́ wa, a dúpẹ́ fún bí ẹ ṣe ń bá wa lọ. Ojú tẹ́ fi ń fò wá kò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di tẹ́ náwó sí láéláé. Abdulkareem Nimot ni oníròyìn yín. Fayose nílò àdúrà, ẹ ṣàánú rẹ̀. Makinde dá padà lẹ́yìn tí Fayose ní ó lè jẹ́ òun ló ń ṣagbátẹrù ìjínigbé Ògbómọ̀ṣọ́. Ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti rọ àwọn aráàlú kí wọ́n dìde àdúrà fún gómìnà ìpínlẹ̀ Èkìtì tẹ́lẹ̀ Ayọ̀délé Fayose lẹ́yìn tó ní ó fi ẹ̀sùn tí kìí ṣe òótọ́ kan òun. Nínú àtẹ̀jáde kan tí kọmíṣánná fún ìròyìn ìpínlẹ̀ Ọ̀yọ́ Dọ̀tun Oyèládé fi léde lórúkọ gómìnà Ṣèyí Makinde, ó ní ìyàlẹ́nu ńlá ni ẹ̀sùn tí Fayose fi kan Makinde jẹ́. Ṣáájú ni Fayose ti kọ́kọ́ sọ pé ó ṣeé ṣe kó jẹ́ pé ìjọba ìpínlẹ̀ náà ló wà nídìí ìjínigbé tó wáyé ní ìjọba ìbílẹ̀ Oríire láti mọ̀ọ́mọ̀ tàbùkù ìjọba ààrẹ Bọ́lá Tinubu. Ẹ ṣeun ẹ̀yin olólùfẹ́ wa, ẹ jẹ́ ká jọ dé ẹ̀ka ìpolówó, tá a bá padà dé ìròyìn tó kù ń tẹ̀ síwájú. Jígí Alára. Bàbá ló gudu. Èmi ní kí n wá ṣàlàyé fún yín pé àwa ti ń lọ ni. Èmi àti ìyàwó mi a ti ń lọ. Òun ni wá ṣàlàyé fún yín. Ó ti jáde bàtà bàbá mi ni. Bàtà bàbá mi. A retí láti ìjọ ẹ̀. Ṣé ti pín ogún bàbá yín? Ọ̀rọ̀ pé wọ́n pín ogún bàbá mi kọ́ àní bàtà bàbá mi tó fẹ́ ṣò ní Jígí Alára TV. Ó ti jáde sórí YouTube. Ó ní lọ sọ. Ṣé ní pọ́ńṣẹ́ ní gbogbo aláyé? Ẹ káàbọ̀ padà láti ẹ̀ka ìpolówó. Ẹ ṣeun tẹ́ ń tẹ̀lé wa ní gbogbo ìgbà. Ẹ máa bá wa ká lọ. Ìjọba ìpínlẹ̀ ti wá sọ pé irọ́ ni ẹ̀sùn náà àti pé ó jẹ́ èyí tó wúwo tí kò sì tọ́ kó máa ti ẹnu èèkàn ìlú bíi ti Fayose jáde. Gẹ́gẹ́ bó ṣe sọ, ohun tó kan Makinde báyìí ni bí yóò ṣe dóòlà àwọn ọmọdé àti olùkọ́ tó wà lákàtà ajínigbé, kì í ṣe láti máa gba ọ̀rọ̀ tí kò lẹ́sẹ̀ nílẹ̀ bí ẹni gba ìgbà ọtí. Ó ní kì í ṣe ìgbà àkọ́kọ́ rèé tí Fayose yóò sọ̀rọ̀ kò bá kù gbé nípa Makinde. Oyèládé mẹ́nubà àsìkò tí Fayose sọ nínú oṣù kẹrin ọdún yìí pé Makinde ń gbìmọ̀ láti yọ Olúbàdàn ìlú Ìbàdàn Ọba Rashidi Ládọjà lóyè, èyí tí kò rí bẹ́ẹ̀. Lẹ́yìn náà ló ní kí àwọn aráàlú má ka ọ̀rọ̀ Fayose kún, àmọ́ kí wọ́n má sọ ìrètí nù nítorí pé Makinde ń ṣiṣẹ́ lọ́sàn-án àti lóru láti dóòlà àwọn olùkọ́ àti akẹ́kọ̀ọ́ náà tí wọ́n wà lákàtà ajínigbé. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti tẹ̀lé ìkànnì yìí. Ẹ máa bá wa pín ká kí ẹ sì fi èròǹgbà yín sí abala àríwísí. Ìkànnì Jígí Alára 24, bàbá gbogbo.